gbogbo ọmọ Nàìjíríà mo ṣàlàyé fún yín lọ́jọ́ sí pẹ́nìkan ń bẹ níláwó Èkìtì tó mewé tó megbò tó fi ń tọ́jú aráyé. ọ̀pọ̀ àwọn èèyàn tó gbọ́ tí wọ́n lọ gbàwòsàn lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ adúpẹ́ lọ́jọ́ tí mo lọ síbẹ̀ fábẹ́wò. ọkùnrin làdá àjànàkú kọjá mórí nǹkan fìrí. erin lákàtàbù làámúsà ọkùnrin gbẹ̀yìn bí etí di. àrọ̀nì láṣọ lóògùn bàbá aládò ó mewé ó mọ gbólóhùn ó mọ ògùn. ibikíbi tẹ́ bá ti gbọ́ pẹ́nìkan tó ń pera rẹ̀ ní bàbá aládò yàtọ̀ sí láwọ̀ Èkìtì. ẹ pariwo lè lé wọn lórí ẹnikẹ́ni níbikíbi tí bá ń pera rẹ̀ bẹ́ẹ̀ tí ń sọ pé òun ni bàbá aládò ó lè ní oníjìbìtì ní 419. bí ṣe nìbàdàn bí ṣe lọ́ṣogbo bí ṣe nílọrin àbí Sókótó bí ṣe ìlú Èkó ni ẹ polúwa rẹ̀ ló lè. àwọn èèyàn kan ti ń forúkọ bàbá aládò lu jìbìtì kíkálukú ọ ṣọ́ra. wọ́n ti ń lu jìbìtì orúkọ bàbá aládò lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta àtìjẹ̀bú. bàbá aládò kan ṣoṣo ní ń bẹ Ìlàwé Èkìtì ló wà. Ìlàwé Èkìtì lọ́lọ́run mi ní pé kó dúró sí tí Jagunlabi ti ń dá bí ẹdun tí ń rọ̀ bí òwe. ẹ jẹ́ ká wo díẹ̀ nínú iṣẹ́ tó ti ṣe. ẹ gbọ̀rọ̀ ẹ̀rí gbọ́ lẹ́nu àwọn tó ti tú sílẹ̀ nínú ìgbèkùn ńlá. ẹni tó nítọ̀ ṣúgà ara wọn ya nílé baba. ọmọkùnrin kan ń bẹ òun tiẹ̀ ń tẹ̀jẹ̀ ó ń pẹ̀jẹ̀ lẹ́nu ni ìgbà tó délé bàbá aládò níláwó Èkìtì ká máa ń kóbó ńlára rẹ̀ rọ̀wọ̀. orúkọ mi tí gbogbo èèyàn mọ̀ mí sí ni Ṣàlàyé Ọbẹ̀ láti ìlú Iléṣà. ohun tó ń gbé ibi débi ńgbà yẹn ní ọjọ́ yẹn ni mo gbéra nínú ilé mi mo lọ sí ṣọ́ọ̀pù mi mo dé ṣọ́ọ̀pù mo ṣílẹ̀kùn mo jókòó sórí iṣẹ́ so ibẹ̀ yẹn ni mo ti mọ̀ mọ́ láti ibẹ̀ sá àwọn oríṣiríṣi èèyàn wọ́n sá pé àwọn òbí mi wọ́n pe ẹ̀gbọ́n mi lóríṣiríṣi wọ́n gbé mi lọ síbi tí wọ́n ti máa tọ́jú mi ṣùgbọ́n kàkà kí ewé ẹ̀kọ́ ọ̀dẹ̀ ó lọ́n ṣe ń sọ wọ́n ní pípé ló ń pèlè sí wọ́n gbé mi lọ sílé aláwo lọ́tún lósì wọ́n sáré mọ̀ wípé mo ń tọ ẹ̀jẹ̀ náà ni pé wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ ibi tí wọ́n ti ń gbé àwọn èèyàn tó wá pè fún mi pé àbí àlàyé ìlú mọ́ọ̀gùn lóríṣiríṣi àwọn kò sí nǹkan tí wọ́n ń sọ tí nǹkan bá ṣẹlẹ̀ sí èèyàn lédè kan sáàgbà tó ti ń gbé mi ká gbé mi lọ sọ́tún gbé mi lọ sósì gbé mi lọ sílé aláwo lóríṣiríṣi lẹ́nìkan wá sọ fún àwọn ọmọ òbí mi pé ẹ mọ̀ lọ́dọ̀ bàbá aládò ní Ìlàwé Èkìtì ni wọ́n ṣe gbé mi nìyẹn wọ́n wá gbé mi débẹ̀ gbàtàn dẹ́ gbé mi débẹ̀ Ọlọ́run gba olùdókòwò tó jẹ́ wípé gbogbo odidi ọjọ́ bíi 5 tí mo dé dọ̀dọ̀ bàbá gan ara ti yá torí èmi lédi tí mo dé bẹ́ẹ̀ gan èmi gan mi ò mọ ibi tí ara mi kù sí so ojú gbogbo ẹ lọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti wà ó kì í sìn gbogbo ogun ẹ̀jẹ̀ títọ́ yẹn ó ti dópin nínú ayé mi ó yẹ pé mo dúpẹ́ ní ọwọ́ bàbá aládò àǹdẹ́ mo bẹ̀ ojú àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ pé kán bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá aládò wípé ní Ìlàwé Èkìtì wípé gbogbo ohun tó ń ṣe fún ẹ̀dá Ọlọ́run nìkan ló lè san fún wọn so Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́ so mo wá rọ àwọn tó bá ní ìṣòro kan tàbí ìkejì wípé kán gbé tọ̀ bàbá aládò lọ ní Ìlàwé Èkìtì so gbogbo tó ṣòkùnkùn níwájú wọn kìrìdì báyìí ní iwájú Ọlọ́run ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé gan ni orúkọ mi ní lẹ́ẹ̀kan sí ní Ṣàlàyé Ọbẹ̀ láti ìlú Iléṣà iṣẹ́ bábà ni mò ń ṣe opposite Muslim Grammar School ni mo wà everybody ló mọ̀ Muslim Grammar School nílùú Iléṣà àtàwọn àti débẹ̀ àwọn ọ̀pẹ́ bí ó Ṣàlàyé Ọbẹ̀ everybody ló mọ̀ mí bẹ́ẹ̀. gbogbo ẹni tó ní high blood pressure ìyẹn ìfúnpá tó ga bó tiẹ̀ jẹ́ kó ti da hypertension o ò tún kú mọ́ tó o bá lè sáré tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá èèyàn tí diabetes ti gboko lọ́wọ́ ẹ̀ tí ò lè ṣe ṣọ̀kíṣọ̀kí pàǹbólàǹbólà mọ́ tàbó ti fọ́ lójú ẹ jẹ́ kó mọ bọ̀ ń bẹ̀. bàbá aládò mo dúpẹ́ lọ́wọ́ náà ó ṣe ṣẹ́ra tó ṣe ṣẹ́yà nínú ayé mi ní gbogbo ìrìn àjò tí mo ti rìn tí mo rí alẹ́ ọkọ̀ fún ìrìn àjò tó tó kù sí ọmọ yìí náà ni ọkùnrin yẹn ó ṣe lọ fún ẹlòmíì lórí bí mo kúrò nílé ọkọ yẹn mo tún lọ sílé ọkọ ìkejì náà ìfẹ́ǹtì náà yẹn ilé ìkẹta ni mo wá wà tí mo ti wá gbọ́ prógráàmù bàbá aládò lórí rédíò mo wá tọ̀ bàbá aládò lọ sílùú Ìlàwé ìgbà tí mo tọ̀ wọ́n lọ sílùú Ìlàwé wọ́n wá ṣe nǹkan nítorí fún mi wọ́n ṣiṣẹ́ àrà wọ́n ṣiṣẹ́ ìyanu mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbọ́wọ́ àwọn ṣiṣẹ́ nínú ayé mi yóò jẹ́ ìyá ajílé káàkiri mi. àwọn oríṣiríṣi ọṣẹ tá a fi lé wọn ṣọ́ọ̀bù tọ́jà ó fi tà ní kíákíá bàbá ń ṣe o ẹni ọ̀gá gbógun tì níbi iṣẹ́ ìjọba ẹ jẹ́ wá rí bàbá ẹ̀yin tẹ́ fẹ́ lọ sílùú òyìnbó ẹ jẹ́ wá wẹṣẹ tẹ́ fi lè gba físà nírọ̀rùn.
ohun tí mo bá gbé lérí tí mo bá polówó ohun tó dára ni. àwọn èèyàn tí ń sọ pé nàláì wọ́n ti wá rí húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀. ohun tí mo pè lóyin àdó tí mo ní ẹ dákun ẹ gbà yí ẹ tọ́ wò. àwọn èèyàn tó fi bánú wọ́n ti rí pé kì í ṣèkorò rárá. gbogbo ẹni tó lọ bá bàbá Aládò níláwẹ̀ ẹ kú oríire. bàbá Aládò tí mo ń ròyìn rẹ̀ kó gbóná janjan ẹ kú oríire gbogbo ẹni tó lọ síbẹ̀ fábẹ́wò. kò á wá síbẹ̀ nísìnyí báyìí o ò lágbára àti lè rìn báyìí ọ̀yá máa rìn bọ̀ báyìí. ṣé ó rí báyà pé o lè rìn nígbà kan bá dáa yá wàá wá síbí ọmú rẹ̀ kàn wọ́n fẹ́ gé pé káásà ló wà bẹ́ẹ̀ ó lè gé o káásà wọn á pòórá ni o. wọ́n ní wọ́n á gé ọmú ẹ̀ wọn ò ní gé wọn ò ní gé o ọ̀yá fọwọ́rá. kí ni wọ́n sọ pé wọ́n fẹ́ sí ọmú yẹn yìí. wọ́n ní wọ́n á gé. kí ni wọ́n ní wọ́n wà bẹ́ẹ̀. kòkòrò ló wà bẹ́ẹ̀ kòkòrò kánsà. sọ̀rọ̀ sókè. kòkòrò kánsà ni wà níbẹ̀. ṣùgbọ́n wọn ò ní gé o. àṣẹ. wọn ò ní gé. àṣẹ. wọn ò ní gé. àṣẹ. ẹsẹ̀ wàá lè fi rìn o. àṣẹ. wàá lè fi rìn o. àṣẹ. wàá lè fi rìn. torí àwọn tó ráyọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o mo yin náà mi lógo o mo méjì náà mi ṣe mí lẹ́rẹ̀kẹ́ ṣíṣó wọn ta fàlù mí láàyà máa gẹ́sẹ̀ mi àyà mi ń rẹ́ sún kòkò kó ṣe mí ọ̀sẹ̀ mi méjèèjì náà mo dé tí gbé mọ́ka tí fífò sókè gbé ọjọ́ mo bá pa abẹ méje fò sókè àdó mo dúpẹ́ o. a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣe o. ògo ni f'Olódùmarè Olúwa ṣe o. ọjọ́ tó wá síbí kí ló fi rìn wá. igi ni. kò mí tì nígbà kan wí ọmọ ní stroke o pé wí à gé ẹsẹ̀ rẹ. àtifẹ̀ ni mo ti wá. àtifẹ̀. mo yin lọ́run mi. ṣùgbọ́n a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wa lọ ìjẹ́ wọ́n gẹ́sẹ̀ yẹ báyìí. ẹ̀rọ òun ni mo ti gbéhùn. eléyìí wáyé kan tún mú káásà kan tún mú lẹ́gbà yẹn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n ọmú rẹ̀ méjèèjì lélẹ́yìn báyìí ìjẹ́ wọ́n gé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbúrò rẹ̀ ẹjọ́ wá níjọ́ òun náà ni kì í gbé mọ́tò àwọn tẹ rò pé báyà kò ní ṣeé ṣe nígbà yẹn kò ti rò pé báyà kò ní ṣe ṣùgbọ́n àmọ́ ṣeé ṣe báyìí. ó ṣeé ṣe pẹ̀lú àṣọ Olódùmarè ó ṣeé ṣe àbí kò ṣeé ṣe. ó ṣeé ṣe ó ti ṣeé ṣe. àbí wọ́n gẹ́sẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀ mọ́ báyìí àbí wọ́n gé ọmú rẹ̀ pẹ̀lú káṣá ṣe mọ́ sọ nígbà ẹ̀ mọ́ yè gé ọmú rẹ̀ ògo ni f'Olódùmarè Ọlọ́run ló gbogbo nǹkan o Ọlọ́run ló ní gbogbo nǹkan. ìṣòro tó wù kó lè ní bó ti wù kó burú tó kó ga bí òkè kó gbóná tọmọ yaruku lala tọ́bi lè bá ọdẹ́lẹ̀ bàbá Aládò kò tó gbérí mọ́. mo wá láti ìlú Ìtàn àìsàn diabetes ló ń ṣe mí tí àwọn Yorùbá máa ń pè ní ìtọ̀ ṣúgà ló gbé mi dé ọ̀dọ̀ bàbá Aládò mo sì dúpẹ́ pé wọ́n ní àìsàn náà máa lọ láàrin oṣù kan tí mo sì lo oògùn wọn náà àìsàn náà dẹ̀ lọ mo dúpẹ́ gidigidi lọ́wọ́ bàbá Aládò mo dúpẹ́ gan-an mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ológundúdú torí kẹsẹ̀ tí wọ́n ní tí mo fi mọ bàbá Aládò mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà o gbogbo iṣẹ́ wọn kò ní bàjẹ́ o wọ́n á máa lọ síwájú ni o mo wá dúpẹ́ gidigidi lọ́wọ́ bàbá Aládò o mo dúpẹ́ gan o mo dúpẹ́ ọpẹ́ mi tó kẹ̀kan bí o màá tún padà wá máa wá dúpẹ́ sí i mo dúpẹ́ gan o mo dúpẹ́ pàìsàn náà fi mí sílẹ̀ o tí ń sanra bọ̀ díẹ̀díẹ̀ o mo dúpẹ́ o. inírun ẹ̀yìn dídùn orí fífọ́ etí ríro bí sojú láyé fẹ́ gbà lọ́wọ́ yín bí sorunkún ni àwọ̀ káànú egun ni ẹ máa bọ̀ lẹ́kìtì. ìtọ̀ ṣúgà tàbí hypertension n ò rò pé tó tí bàbá Aládò ń lọ dábẹ́ gbogbo lóyún ọdún mẹ́ta ẹ jẹ́ wá bímọ gbogbo ẹni tó wù kó bímọ táyé dá dúró ẹ jẹ́ máa bọ̀ lẹ́kìtì. kọ́ra rẹ̀ bẹ̀rẹ̀ sí ayá kọ́ra rẹ̀ bẹ̀rẹ̀ sí ayá gbogbo nǹkan tó ń dà ẹ́ láàmú ní àgọ́ ara rẹ̀ tí yóò jẹ́ kó gbádùn látún nǹkan bí ọdún bíi méjì síbi tá a wà yín tó ń yọ ẹ́ lẹ́nu ní àgọ́ ara rẹ̀ tí yóò jẹ́ kó rórun sùn tó ń mú ẹ nínú tí gbogbo inú tó fi dà ẹ́ láàmú tí gbogbo inú tó ń dà ẹ́ láàmú gbogbo ẹ̀ kó máa pọ̀rọ̀ rẹ̀ ọ̀yá máa pọ̀rọ̀ rẹ̀ máa pọ̀rọ̀ rẹ̀ máa pọ̀rọ̀ rẹ̀ ọ̀yá máa pọ̀rọ̀ rẹ̀ máa pọ̀rọ̀ rẹ̀ máa pọ̀rọ̀ rẹ̀ ọ̀yá máa bẹ̀rẹ̀ sí pọ̀rọ̀ rẹ̀ gbogbo nǹkan tẹ́ gbé fún ẹ̀jẹ̀ lójú oorun
gbogbo inú tó ń dà ẹ́ láàmú yín gbogbo rẹ̀ kẹ́bẹ̀ sí kẹ́ pòórá kẹ́ gbogbo inú yẹn kó má dùn ẹ́ mú. ilẹ̀ o fọwọ́ wọ́jú rẹ̀ pẹ̀lẹ́ sọ pé o bọ́ lónìí ìbà lónìí o ìbà lónìí o. gbogbo nǹkan tó wà ní ọ̀rọ̀ rẹ tó dà ẹ́ láàmú àìsàn ìtọ̀ ṣúgà tó dà ẹ́ láàmú nígbà kan bá yá gan wàá dẹ̀ padà wá síbí kọ́dà yá sọpẹ́ ṣé o ti gbọ́ kọ́dà yá sọpẹ́ nígbà kọ́dà rẹ bá yá tán wàá dẹ̀ yá sọpẹ́ níbí pẹ̀lú àṣẹ Olódùmarè bẹ́ẹ̀ lárí láṣẹ ọ̀run bẹ́ẹ̀ lárí. Ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ gidigidi àìsàn kan ní í ṣe mí ìgbà tí àìsàn wá ṣe mí mo ti káàkiri nígboro Èkó torí Èkó ni mò ń gbé mo ti káàkiri nígboro Èkó mi ò rí ọ̀nà àbáyọ mo wá lọ sí Alábànjọ yẹn mo lọ ra ọjà mo rí kásẹ̀tì Ológundúdú mo bá ní jẹ́ kí n rà kí n gbọ́ tí ń wí bí mo ṣe ń gbọ́ kásẹ̀tì yẹn lọ́wọ́ mo bá rí bàbá Alado níbi kásẹ̀tì yẹn tí wọ́n ń tọ́jú èèyàn kan bẹ́ẹ̀ mo bá mú nọ́mbà bàbá yìí mo rí nọ́mbà bẹ́ẹ̀ ń bá mu tí mo wá mú nọ́mbà bàbá yìí mo rí mo á ṣàlàyé fún ọkọ mi pé àìsàn ìtọ̀ ṣúgà tó ń ṣe mí torí mo máa ń tọ̀ lẹ́ẹ̀mẹ́fà ẹ̀mẹ́jọ lójúmọ́ débi pé èmi gan mo lè má ráyè dé ibi típò wa ibi bẹ́ẹ̀dì ni mo ń tọ̀ sí gbà mí tó bá ká mi lára tó ọkọ mi bá ní ìgbà tí mo ti rí nọ́mbà yìí tá a ti rí nọ́mbà yìí mú pé kí n jẹ́ ká múra ni mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo bá pe àwọn bàbá Ọlọ́run ní kí nọ́mbà ò lọ mo ṣe bẹ̀rẹ̀ sí ní bọ̀ wá bínú bí àtàwọn ọmọ mi mo sì débí mo ṣàlàyé fún bàbá Ọlọ́run ní pé kí n pọ kíní yẹn jáde lẹ́nu báyìí àìsàn ṣúgà títí ń ṣe mí náà ó dáwọ́ dúró kò ṣe mí bó ṣe ń ṣe mí bẹ́ẹ̀ mọ́ mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èmi náà rí ara mi yá mo fò sókè o mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ bàbá Alado tó ṣiṣẹ́ àṣepé fún mi tó rà mí padà tí ò jẹ́ kí n dòkú mo wá dúpẹ́ lọ́wọ́ Ológundúdú lọ́pọ̀lọpọ̀ àṣetì Ọlọ́run ò ní jẹ́ kó bá fẹ́ rẹ̀ àlọ́ àtàbọ̀rí ó mọ̀ rọrùn gbogbo tí bá ti ń dáwọ́lé ó mọ̀ lórí sí í ṣe ni pẹ̀lú ògbó Ọlọ́run ọmọdé ò ní pàdé ìkà ò ní ṣe nínú sí Ológundúdú bó ti ń ṣe náà ni kó máa ṣe lọ kó máa yí padà gbogbo ibi tí mo ti ń káàkiri dé nígboro Èkó irọ́ ni mò ń rà ìgbà tí mo di pé mo ra kásẹ̀tì Ológundúdú tí mo mú nọ́mbà àbáyé olóyin bàbá Alado níbẹ̀ tó di pé mo dé ilẹ̀ Èkìtì òun ni mo bọ́ nínú ogun ayé Ológundúdú ọmọ ní dààmú o Ológundúdú ọmọ ní mọ̀ níra àwọn ọmọ rí ọmọ ní kàndé nínú yọ mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá Alado tọ́lọ̀ òjé kan ṣe tèmi náà tí wọ́n ti ń ṣe tí ó gba àyí tó kù tí wọ́n mọ́pẹ́ wá mo wá dúpẹ́ pé wọ́n ṣe tèmi náà Olúwa lọ́wọ́ sí èmi náà wá fi wá dúpẹ́ lọ́jọ́ èmi Olúwa ṣe mo dúpẹ́ o Olúwa bá wa lọ́rẹ̀ mi bàbá Alado o bá wa lọ́rẹ̀ mi bàbá Alado o bá wa lọ́rẹ̀ mi bàbá Alado o. èmi ni ọkọ arábìnrin tí ó sọ̀rọ̀ tán sí adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba tí àṣeyímọ́ tí ojú ọba tó máa ń ṣe nǹkan tí máa ń jẹ́ kó yẹ ni lótú ààrẹ tó wà lára rẹ̀ àti dààmú káàkiri bí èdè Yorùbá tẹ́lẹ̀ máa sọ pé ẹni tó bá rẹ̀ òun kọ́ ni ògbádùn ẹni tó ń wòyàn gangan òun láàárẹ̀ ń ṣe kẹ́sẹ̀ tí Ológundúdú láti rí bàbá Alado Ọlọ́run jẹ́ kí bàbá máa padà sí ibú Ọlọ́run kí àtìbọ̀tán wọn dáa oore tí wọ́n ń ṣe yí àwọn ọmọ wọn Ọlọ́run jẹ́ kan gba oore tó ju bẹ́ẹ̀ lọ tí bàbá bá dàgbà tó bá lọ bí tó ń rè gbogbo bí àwọn báwọn ti tún ṣe yìí inú wọn láti wọn kọ́lọ́run jẹ́ kó kéré inú táwọn ọmọ máa ní bàbá Ológundúdú dáadẹ̀ rí kẹ́sẹ̀ tiẹ̀ náà wò tó fi bí Ọlọ́run jẹ́ bàbá náà kọ́lọ́run jẹ́ kó máa padà sí ibú ìsọ́ tí Ọlọ́run máa ń sọ̀yàn tí máa ń tí òkè nípa ẹ̀kún tó lẹ́yìn tó bá ṣe dé dáadáa báyìí àwọn ayé òkè nífẹ̀ẹ́ bí bàbá Ológundúdú Ọlọ́run jẹ́ kọ́wọ́ tẹ̀ tó kò sí bí ẹ̀sìn máa ṣe tó alọ́ta Ọlọ́run máa gbé gorí ọ̀tá ẹ̀ bọ́ọ̀lù ṣe ń ṣe tó apẹ̀lẹ́pẹ̀lẹ́ tó gbé àwọn náà rí ìdẹ̀kùn láti ọwọ́ bàbá Alado yìí ó náà lọ́ba tí a sọ pẹ́ fún bí wọ́n ti níwọ̀nba tí èmi mọ̀ Ológundúdú gbogbo ìṣọ́ tí ń bẹ lára làkàdíjà kún kọ́lọ̀ bá fi sọ Ológundúdú bismillahir rahmanir rahim làkàdíjà kún rasulun min anfusikum asisu alayhi ma antum arisu alaykum bil mu'minina raufur rahim anta wala kulli asbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim rabbana shalamna wa lam taghfir lana wa tarhamna la nakunanna minal khasirin tó bá tẹ́ dá abúlé adìní wọ́n tẹ́ bá máa ń gíná wájú mọ́ lọ́mọ́ kàtà fáwọn ọ̀tá Ológundúdú àti bàbá Alado
tupate adadula bi atama angine wadi no lawan kataban sai sila na satala bi mama to mama tila tobbi idi dablu mansatin abu bi dablu mansatin bismillahir rahmanir rahim qul a'udhu bin nas malikin nas ilahin nas nizala zazana si anasi yasu sudur nas najinaj wa nas qul a'udhu bil falak nizal ma alaka amizal gaski so wakaba amizal mafasati fi qadi amizal asli asiri taye àti lè tọrùn kọlọ bá fi bá kọlọ àfi bọ bá aládùn kọlọ sì bá mi fi bọ ológun bí ọláfà tí àrọbànà bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban subhana rabbika رب العزة يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وعلى النبي الكريم اشهد bàbá aládò yín ni mo tún gbé wá ẹ tún wá wo tuntun àrà ńlá tó tún ti ń dá. bàbá ti ṣiṣẹ́ lórí àrùn tí ò gbóògùn HIV tí ń ba gbogbo èèyàn lẹ́rù. bàbá aládò ó tọ́jú ẹni tó ní éèdì ara rẹ̀ yá. ẹni tó ń wọ́ ọmọ tó relé bàbá aládò ó lé lẹ́gbàágbèje tí wọ́n ti bímọ. ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi àrà tọ́lọ́run mi ń gbọ́wọ́ bàbá aládò dá ó ti wá lékè ń kà lẹ́kìtì. Ilawe Ekiti ni bàbá aládò ń gbé o. Ilawe Ekiti ló wà. bàbá aládò ò sí nìbàdàn àbẹ́kò kò sí nílọrin Ilawe ló dúró sí. kẹ́ ẹ mọ́ lọ rèé kó sí páńpẹ́ ẹ sọ́ra yín fáwọn tí ń pera wọn lórúkọ. orúkọ tí wọn kì í jẹ́ ni bàbá aládò ní Ilawe Ekiti nìkan lolúwa ń pè bẹ́ẹ̀. gbogbo ẹ bá fẹ́ ṣe ẹ wá rí bàbá. tẹlifóònù rẹ̀ àti sọ́lá ìmòye ìgbà ẹ jẹ́ ká tuntun sọ. 07039524057. bàbá aládò àrà ló ń dá ẹ máa bọ̀ lẹ́kìtì. lónìí o gbogbo nǹkan tó gbé fún ọjẹ lónìí ni kó máa jáde lónìí ni kó máa jáde ẹnu ẹ lónìí kó máa jáde kó máa jáde kó máa jáde. dúpẹ́ lọ́wọ́ bàbá aládò ìlú Ilawe Ekiti fún oore tí wọ́n ṣe nínú ayé mi torí nígbà tí mo fi wá bí ní láàsì ọdún tó kọjá ìgbádùn mo síkì mo wà ní láti ìlú Kanji ni mo ti wá ní Kanji ni mo wà ẹnìkan kọ́kọ́ sọ ìròyìn bàbá aládò yẹn fún wọn náà ti wá bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa àwọn ò gbádùn àwọn náà bá àjò wá bí àwọn sì rí pé àwọn rí gbòòsì pé kémi náà wá lọ́bẹ̀ àsírí wọn nínú kẹsẹ̀tì kan báyìí tí wọ́n ṣe àwò bàtà tún wò kẹsẹ̀tì Ologundudu báyìí bàtà wà tún ní wọ́n ṣe ní ibẹ̀ èmi àti ẹ̀gbọ́n mi bàbá àtàbúrò mi àbá wá bí a wá sí ìlú Èkìtì lọ́dọ̀ bàbá aládò ìlú Ilawe wá bẹ̀ bàtà dẹ̀dẹ̀ bí bàbá gbà wá ní tọwọ́ tẹsẹ̀ bàbá ní torí gbogbo hospital ni mo ti lọ gbogbo hospital ni mo ti náwó láti náwó káàkiri wọ́n kó oògùn fún oògùn yẹn kọ́nù pólíbàgì báyìí mo gbé lọ́nà bàbá ń bì bàbá ní kí n dà á ńlẹ̀ mo sì dà á ńlẹ̀ bàbá ní kí n gbàgbé nípa tí ń jẹ́rọ pé gbogbo oògùn ilé ìfẹ́kì ni ìgbọ́lọ̀ ló mú pé ìgbọ́lọ̀ lo oògùn yẹn mú wípé àmọ́ màá rí ìgbádùn ní ọ̀dọ̀ àwọn ní ọwọ́ tí mo fi dé ibí yìí mo débí báyìí ní ìlé rẹ̀ tí mo bá ti ń rìn ara mi máa wíìkì bàbá ní kí n gbàgbé ní tí ń jẹ́rọ pé màá rí ìṣẹ́gun láti bàbá sì bẹ̀rẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ fún mi mo rí gbogbo tí bàbá ṣe fún mi ó sì jẹ́ mo rí ìṣẹ́gun wọ́n á ṣe ìdúpẹ́ lọ́dọ̀ bàbá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí lorúkọ ẹ. orúkọ mi Tóyìn. tí ọmọ ìlú Bogan ni ẹ. Ọ̀yọ́ street ni. Ọ̀yọ́ state ṣùgbọ́n ò pé Kájí ọjọ́ tó wá síbí yẹn sọ mọ̀ pé o lè rìn rárá ó dẹ̀ ṣàlàyé o ní ọmọ yàgbẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ irú àìsàn gbogbo náà wé sí ọ́nìgbẹ̀ mẹ́rin ọ̀rọ̀ àti ẹ̀sọ́ báyìí. wọ́n ní àìsàn nígbà tí mo lọ sí tó wọ́n ní àìsàn ẹ̀sẹ̀ mo lè dé bí bàbá ní kò sóhun tó jọ pé mo máa rí gbàgbà pé. bẹ́ẹ̀ ni kàn wé èèyàn ní èdè o gbogbo ẹ ṣáájú yẹn èdè yẹn mo ní kọ́ bá ti débí
lólòmíràn àti rora rẹ̀ pé kò lè yè torí ó ti pẹ́ nígbà kan láyé ti dáyé láìsàn yìí kan ti wà. ṣùgbọ́n o mọ̀ pé ó lè fa síróòkì ṣùgbọ́n ìgbà yẹn ò tí ì ní síróòkì ṣùgbọ́n ìgbà tó pẹ́ tó ti tútọ̀ yẹ ó wá ní síróòkì àbí ó ti bọ́ lónìí ó ti bọ́ lónìí ó ti bọ́ lónìí bí àìsàn ìtọ̀ bó ṣe máa mú èèyàn ní síróòkì lé ni òun lòmíràn ò ní ṣàkíyèsí pé òun tọ̀ lóru òru pé kò dáa kóun máa jí tọ̀ lẹ́ẹ̀bí méjì mẹ́ta mẹ́rin kò dáa àbẹ́sùn rẹ sọ pé odidi òkè ọ̀dà pé wàá tọ́ pé ojú tó mọ́. mo ti délé bàbá Alado lónìí nílùú Ìlàwẹ̀ àṣẹ ti gùn lónìí àṣẹ ti gùn lónìí o àṣẹ ti gùn lónìí o àṣẹ ti gùn lónìí o pé wàá fẹsẹ̀ méjèèjì wọ́n fi rìn ọ̀yá máa bọ̀. ọ̀yá sọ bẹ́ẹ̀ pé oògùn stroke kìkì kúrò lára mi o. ó ti dàṣẹ lónìí ikú ti yẹ̀ lórí rẹ 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 lónìí torí igúnigún kì í kú séwe lọ àdàgbà kó adarígbó. orí rẹ ò ní gbàbọ̀dé ikú orí rẹ ò ní gbàbọ̀dé ikú orí rẹ ò ní gbàbọ̀dé ikú ó ti dàṣẹ lónìí o.